ogun abẹ́lé apá kẹẹ̀ẹ́dógún ó lè kú o ìjà ọ̀rẹ́. Garkem kì í ṣe ìlú kan tó tóbi, abúlé kékeré ni, ṣùgbọ́n láéláé ìtàn abúlé náà kò lè parẹ́ ní Nàìjíríà nítorí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Abúlé tí à ń wí yìí gan lógun abẹ́lé Nàìjíríà ti bẹ̀rẹ̀ ní déédé aago 5 fẹ̀rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 6 oṣù keje ọdún 1967. Abúlé yìí lẹ́nu ibodè ìyẹn ààlà láàrin ìpínlẹ̀ East Central State ìgbà náà àti ìpínlẹ̀ Benue Plateau. Ní àsìkò tá a wà yìí, abúlé náà wà láàrin ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Ebonyi, kò jìnnà sí Makurdi rárá. Bẹ́ẹ̀ ni kò ju máìlì díẹ̀ sí Òbùdù láàrin ilẹ̀ Ìgbò lọ́hùn-ún. Níbẹ̀ náà ni iná ti kọ́kọ́ ń dáhùn lára àwọn ọmọ adáríhurun gbogbo. Ṣé lẹ́yìn tí gbogbo àpọ́n ti pin láti rí i pé wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn Ìgbò àtàwọn Haúsá kò dógun, táwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ti fún Emeka Ojukwu láṣẹ láti kó ilẹ̀ Ìgbò kúrò láàrin Nàìjíríà, tí Yakubu Gowon sì ti pín ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Nàìjíríà tẹ́lẹ̀ sí 12 lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún 1967, tí Ojukwu pàápàá sì ti kéde lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún yìí kan náà pé ilẹ̀ Ìgbò kò sí lára Nàìjíríà mọ́. Gbogbo èèyàn ló ti mọ̀ pé ọ̀rọ̀ náà yóò dógun ńlá ni. Látìgbà náà pàápàá níjọba àpapọ̀ ti ń palẹ̀ mọ́, wọ́n sì ti kó àwọn ọmọ ogun sí Makurdi nítorí ibẹ̀ ní ààlà láàrin àwọn Ìgbò àtàwọn Haúsá. Àwọn ọmọ ogun yìí náà ni wọ́n sì bẹ̀rẹ̀ ogun ní Garkem. Ọ̀nà 4 ni Gowon pín ètò ogun náà sí. Ó ní báwọn yóò ṣe jà á nìyẹn. Àṣẹ náà ló sì pa fáwọn tí wọ́n wà lójú ogun. Àkọ́kọ́ ni láti gba ìlú Ogoja, ìkejì ni láti gba Nsukka, lẹ́yìn náà ni kí wọ́n gba Abakaliki kí wọ́n sì gba Enugu. Ohun tí Hasan Katsina rò nìyí tó fi sọ pé láàrin ìṣẹ́jú díẹ̀ làwọn yóò mú Ojukwu. Ọ̀rọ̀ náà ni Gowon pàápàá sì tẹ̀lé tó fi sọ pé ogun náà kò ní gba àwọn ju wákàtí díẹ̀ lọ. Ẹnìkan tiẹ̀ wà tí inú burúkú ń bí, Murtala Muhammed ni. Ara òun kò balẹ̀ rárá. Gbogbo bí Ojukwu ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni inú ń bí. Ó sì sọ pé Gowon ti fààyè gba ìgbàkúgbà jù. Ó ní ọ̀dẹ̀ kan báyìí ni, bí kì í bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kó ti fogun mú Ojukwu tipẹ́tipẹ́. Ọ̀rọ̀ náà tún dìjà láàrin Gowon àti Murtala nítorí Murtala ní kí Gowon fa ogun náà lé òun lọ́wọ́, kó fún òun láṣẹ kóun lọ mú Ojukwu wá fún un. Ṣùgbọ́n Gowon kò gbà. Ó ní káwọn ní sùúrù náà. Nítorí bẹ́ẹ̀ nígbà tí Gowon ṣẹ̀ṣẹ̀ sọ pé kí wọ́n máa lọ jagun náà, kò fi bẹ́ẹ̀ dùn mọ́ Murtala nínú, pàápàá nígbà tí Gowon kò fún un níṣẹ́ kan ṣe, tó sì sọ fún un pé àwọn ológun tóun rán lọ yóò yanjú ọ̀rọ̀ náà kíá. Ohun tí gbogbo wọn sì fọkàn sí nìyẹn o. Wọ́n ti rò pé ìjà Garkem yẹn kò lè le rárá, àwọn yóò lé àwọn ọlọ̀tẹ̀ náà dànù nítorí Ojukwu kò níbọn tàbí machine gun tó lè fi jagun. Eléyìí làwọn ọmọ ogun Nàìjíríà bá wọ Garkem, tí wọ́n sì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí rọ̀jò machine gun lu àwọn ọ̀tá wọn, tí wọ́n sì ń ju bọ́ǹbù tó ń balẹ̀ lọ́nà jíjìn réré. Bí àwọn tí wọ́n ń ju bọ́ǹbù ti ń jù ú, táwọn tí wọ́n ń yin machine gun náà yìn, bẹ́ẹ̀ làwọn ọmọ ogun tó ń fẹsẹ̀ rìn ń gba ọ̀nà míì lọ. Wọ́n sì ti múra pé ọmọkọ́mọ tí wọ́n bá pàdé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú oró yóò pa á. Níbi aago 9 òwúrọ̀ ni wọ́n wọ̀ lù Garkem gangan. Mọ́tò Land Rover kan tí wọ́n gbé machine gun sínú ẹ̀ ló kọ́kọ́ wọlé tó sì ń rọ̀jò ìbọn iná káàkiri ìlú. Ẹni dúró gbé ni. Nígbà náà làwọn ọmọ ogun Biafra yìí gbọ̀nù ẹ̀yìn, wọ́n sì gba ọwọ́ òsì, nígbà táwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń yin machine gun gba ọwọ́ ọ̀tún. Ọwọ́ òsì tí wọ́n gbà yìí ni wọ́n ti pàdé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń fẹsẹ̀ rìn bọ̀ ní gbẹ̀ǹdẹ̀kẹ̀. Ṣáwọn kò mọ̀ pé àwọn ọmọ ogun Biafra yóò máa fẹsẹ̀ rìn wá pàdé àwọn. Bí wọ́n ti pàdé ara wọn nìjà ńlá bẹ̀rẹ̀. Àwọn ọmọ ogun Biafra náà sì dáná ìbọn bolẹ̀ táyà àwọn ti Nàìjíríà fi já, nítorí ohun tí wọ́n sọ fún wọn ni pé àwọn Biafra kò níbọn. Fún bíi wákàtí 2 ni iná fi ń jó. Iná ń jó gidigidi látẹnu ìbọn. Nígbà tọ́rọ̀ náà kò fẹ́ wọ̀ mọ́, àwọn ọmọ ogun Nàìjíríà fẹ̀yìn fà. Eré lẹ́lẹ́ ni wọ́n sá kúrò ní Garkem. Ṣùgbọ́n nígbà tí yóò fi tún di bíi wákàtí kan, àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti tún kó àwọn míì ránṣẹ́. Àwọn tí wọ́n jagun tẹ́lẹ̀ sì ti ń sinmi. Àwọn wọ̀nyí ni wọ́n kojú ogun. Àwọn ọmọ Biafra yìí kò mọ̀. Lójijì ni wọ́n tún gbúròó ìbọn níbi táwọn náà ti fẹ́ máa sinmi.
ń lọ̀rọ̀ bá tún di gìrìgìrì ó di kó lórí dorí ẹ̀ mú níjà ńlá bá tún ṣẹlẹ̀ nínú igbó lọ́sàn-án gangan ṣùgbọ́n àwọn ọmọ ogun Biafra kò tí ì ṣetán ìjà nítorí wọ́n mọ̀ pé ilé wọn làwọn sọ́jà náà ti wá bá àwọn bẹ́ẹ̀ Haúsá làwọn sọ́jà yìí kò sì sí bí wọn yóò ti ṣèmọ̀nà inú ìgbẹ́ Ìgbò ju ọmọ onílùú lọ làwọn ọmọ ogun Biafra bá tún dáná bò wọ́n ọ̀rọ̀ náà sì le débi pé àwọn ọmọ ogun Nàìjíríà tún fẹ̀yìn rìn lọ ni níbi aago 4 ìrọ̀lẹ́ làwọn ọmọ ogun Nàìjíríà míì tún dé ìjà náà sì le ju ti ìṣáájú lọ ṣùgbọ́n ó ti rí àwọn ọmọ ogun Ìgbò yìí kò sí bí wọ́n tún ṣe lè kojú àwọn ọmọ ogun Nàìjíríà oríṣìí kẹta bẹ́ẹ̀ àwọn kò ní machine gun táwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí yìn yìí wọn kò sì lọ́ta ìbọn tó pọ̀ tó láti kojú wọn ẹni tó jagun tí kò bá ogun lọ ni yóò lè ròyìn ogun ohun tó mú àwọn ọmọ ogun Biafra yìí tú dànù rèé tí kálukú sì ń bá eré burúkú padà lọ wọ́n sá kúrò ní Galkem wọ́n jìnnà sí tèfètèfè àwọn ọmọ ogun Nàìjíríà sì jẹ ìlú náà run bí wọ́n ti gba ìlú náà tán wọn kò dúró àwọn náà ń sáré tẹ̀lé àwọn ọmọ Ìgbò yìí lẹ́yìn wọ́n fẹ́ gba ìlú Òbùdù kí wọ́n sì tibẹ̀ wọ Ògòjà ogun náà ti fẹjú bí àwọn sọ́jà Nàìjíríà tí wọ́n gba Galkem ti gba Òbùdù lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra tí wọ́n sì ń múra láti wọ Ògòjà bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń lọ sí Nsúkà pàápàá kó gìrìgìrì bá àwọn sọ́jà Ojukwu ọ̀nà Apa làwọn bá wọlé wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Biafra débi pé wọn kò ṣeé dá dúró mọ́ wọ́n ń lọ sí Nsúkà bẹ́ẹ̀ làwọn míì náà ń lọ sí Enugu ńlọrọ̀ bá di yẹ́lẹ́yẹ̀lẹ́ nítorí ọjọ́ kẹrin tí wọ́n bẹ̀rẹ̀ ogun náà ni wọ́n ti gba Nsúkà mọ́ àwọn ọmọ ogun Biafra lọ́wọ́ ó sì kù máìlì 2 péré kí wọ́n dé Enugu ọ̀rọ̀ náà kò wọ̀ rárá nítorí àyà àwọn sọ́jà tí wọ́n jẹ́ ọ̀gá nílẹ̀ Ìgbò náà ń já wọ́n sì ní bí àwọn sọ́jà Nàìjíríà wọ̀nyí bá lè gba Enugu àjẹ́ pé ogun náà ti parí nìyẹn nígbà tó jẹ́ pé Enugu fúnra ẹ̀ lójúkú wà lásìkò náà ni Ojukwu tú nǹkan kan jáde tí àwọn èèyàn kò sì mọ̀ tẹ́lẹ̀ ọ̀gá àwọn sọ́jà kan wà lọ́dọ̀ ẹ̀ nígbà náà Victor Banjo ni Yorùbá lòun ṣùgbọ́n ilẹ̀ Ìgbò lógún ká a mọ́ ohun tó fà á ni pé láyé ìjọba Àgúì Nronsi ni wọ́n mú wọ́n ní ó ń gbè lẹ́yìn àwọn tí wọ́n fìbọn gbàjọba ìyẹn àwọn tí wọ́n pa àwọn Balewa Sardauna àti Akíntọ́lá ìyẹn àwọn Nzeogwu ẹ̀sùn tí wọ́n fi kan Banjo kí wọ́n tó mú un lẹ́kọ̀ọ́ ni pé ó fẹ́ gbébọn lọ ká Nronsi mọ́ inú ọ́fíìsì ẹ̀ nílé ìjọba ó ní wọ́n bá mú wọ́n sì tì í mọ́lé pẹ̀lú àwọn Nzeogwu àsìkò tí wọ́n ń pín àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ Ìgbò káàkiri ni wọ́n gbé Banjo wọ́n sì tì í mọ́lé l'Enugu ọ̀rẹ́ Ojukwu ní Banjo nítorí àwọn méjèèjì jọ kàwé dáadáa kí wọ́n tó wọṣẹ́ ológun ni ipò kan náà ni wọ́n sì jọ wà kó tó di pé wàhálà bẹ̀rẹ̀ yàtọ̀ sí èyí àwọn méjèèjì jọ kórìíra Yakubu Gowon ni nítorí Gowon kò tó wọn nípò bẹ́ẹ̀ ni kò mọ̀wé bíi tiwọn ìyẹn ni kò ṣe jẹ́ kí wọ́n fẹ́ràn ẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé ó gbàjọba nígbàrà tó ti hàn pé Ojukwu kò ní bá ìjọba Nàìjíríà ṣe mọ́ ọ̀kan nínú ohun tó kọ́kọ́ ṣe ni láti tú gbogbo àwọn tí wọ́n mú fún pé wọ́n fìbọn gbàjọba náà sílẹ̀ ìyẹn àwọn tí wọ́n tì mọ́lé nílẹ̀ Ìgbò ó tú Kaduna Nzeogwu sílẹ̀ ó tú Ifejuana sílẹ̀ ó tú Chukwuka sílẹ̀ bẹ́ẹ̀ náà ló yọ Banjo náà kúrò nínú túbú ṣùgbọ́n nínú gbogbo wọn yìí o Banjo lẹ̀rẹ́ ilé ìjọba lọ́dọ̀ ẹ̀ ní Banjo ń gbé títí ọ̀rọ̀ Biafra yìí fi bẹ̀rẹ̀ nígbà tógun kọ́kọ́ bẹ̀rẹ̀ Banjo kò bá wọn lọ́wọ́ sí ó lóun kì í ṣe Biafra ọmọ Nàìjíríà lòun ṣùgbọ́n nígbà tógun náà le Ojukwu bá Banjo sọ̀rọ̀ Banjo sì gbà láti bá a jagun bẹ́ẹ̀ ló ṣe pé nígbà tógun le koko fáwọn sọ́jà Ìgbò lápá ọ̀nà ilẹ̀ Haúsá yìí tí wọ́n bá Galkem wọlé tí wọ́n sì ti kó wàhálà gidi bá àwọn ọmọ Biafra l'Òbùdù Ògòjà Nsúkà àti Enugu Ojukwu pé Banjo pé òun fẹ́ kó tún ibẹ̀ ṣe fóun kó bá òun lé àwọn ọmọ ogun Haúsá náà jìnnà kí wọ́n lè jẹ́ kóun ráàyè ṣe tòun báyìí ni Banjo lọ síbẹ̀ ó sì bá àwọn ọmọ ogun yìí jà títí débi pé ó lé àwọn ọmọ ogun Nàìjíríà náà sẹ́yìn nígbà tí yóò sì fi doṣù kan tógun náà bẹ̀rẹ̀ ìsinmi díẹ̀ ti wà fún wọn nílẹ̀ Ìgbò iṣẹ́ ọwọ́ Banjo ni nítorí èyí lójúkú ṣe pé Banjo tó sì bá a dá awo bí ìgbà pé àwọn méjèèjì múlẹ̀ ní nítorí awo tó bá a dá ó ní kò gbọdọ̀ sọ fẹ́nikẹ́ni títí ọ̀rọ̀ náà yóò fi yanjú awo tó wà láàrin àwọn méjèèjì ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ Midwest ìyẹn Benin àti gbogbo agbègbè ẹ̀
títí tó fi dé Warri àti Sápẹ́lẹ́. Lẹ́yìn tí wọ́n bá ti gba ìbíní tán, wọ́n fẹ́ gba Ìbàdàn àti ilẹ̀ Yorùbá tó kù. Bí wọ́n bá sì ti ṣèyẹn láṣeyọrí, wọn yóò gba ìlú Èkó, wọn yóò sì lé Yakubu Gowon lọ. Bí wọ́n bá ti lé Gowon lọ ni wọn yóò gbàjọba Nàìjíríà, ohun gbogbo yóò sì bọ́ sí wọn lọ́wọ́. Àwọn nìkan ni wọn yóò sì mọ bí wọn yóò ṣe ṣe é. Awo tó wà láàrin wọn nìyẹn. Ṣé ẹ rí, nígbà tógun yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, ohun tí gbogbo èèyàn ń pe ogun náà ni ogun Haúsá àti Ìgbò. Ìdí ni pé ogun náà kò kan àwọn tó kù nítorí Yorùbá kò ṣetán láti jagun. Bẹ́ẹ̀ làwọn ará Midwest náà láwọn kò lè gbè lẹ́yìn ẹnìkan, àwọn kò jagun níta wọn. Ṣé nítòdodo ìjà láàrin àwọn Ìgbò, tàbí ká sọ pé ìyà burúkú táwọn Haúsá fi jẹ àwọn Ìgbò láì nídìí tí wọ́n ń pa àwọn èèyàn wọn nípakúpa ló fa ogun náà? Bọ́dọ̀ náà sì ti ń le làwọn Yorùbá ń sọ pé àwọn ò ní jagun o, káwọn méjèèjì mọ bí wọn yóò ti yanjú ọ̀rọ̀ wọn ni o. Bẹ́ẹ̀ làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti gómìnà Western Region Adéyínká Adébáyọ̀ sọ. Ọ̀rọ̀ náà sì ni gómìnà Midwest David Ejò ń tẹnumọ́. Ohun tó fà á nìyí tó ṣe pé nígbà tógun ọ̀hún bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kò wọṣẹ́ ológun. Ìjọba àpapọ̀ pàápàá kò tó bẹ́ẹ̀ láti pè wọ́n, nítorí níbi ìpàdé kan táwọn aṣáájú ilẹ̀ Yorùbá ṣe, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sì jẹ́ alága wọn. Wọ́n ti sọ pé kí wọ́n kó àwọn sọ́jà Haúsá kúrò nílẹ̀ Yorùbá, kí wọ́n sì kó àwọn sọ́jà Yorùbá kúrò nílẹ̀ Haúsá. Ìyẹn ni pé ogun tí wọ́n ń jà náà kò kàn wọ́n rárá. Ilẹ̀ Haúsá ni wọ́n ti ń gba sọ́jà, àwọn sọ́jà Haúsá náà ni wọ́n sì ń lọ jagun. Nítorí bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó palẹ̀ ogun mọ́ nílẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ náà làwọn ará Midwest, àwọn náà kò múra ogun sílẹ̀. Jẹ́jẹ́ kálukú ni kálukú jókòó sáàyè ara ẹ̀. Àṣé bí wọ́n ti jókòó nì, inú Ojúkù kò dùn bí àwọn èèyàn náà jókòó jẹ́ bẹ́ẹ̀. Ajẹ̀gbodò lójúkù, ó ń wá ẹnikún rẹ̀ o. Òun kò fẹ́ kíjà náà jẹ́ láàrin Ìgbò àtàwọn Haúsá, ó fẹ́ kó jẹ́ láàrin àwọn Nàìjíríà tó kù àtàwọn Haúsá ni. Nítorí bẹ́ẹ̀ ló ṣe bá Bánjọ dáwó. Ètò tí wọ́n jọ ṣe ni pé wọn yóò gba ìpínlẹ̀ Midwest. Tí Bánjọ bá sì gba ìpínlẹ̀ náà, òun Ojúkù ni yóò yan gómìnà fún wọn níbẹ̀. Wọn yóò sì yí orúkọ ibẹ̀ náà padà sí Republic of Midwest. Bí wọ́n bá kúrò níbẹ̀ tí wọ́n gba Ìbàdàn, Bánjọ yóò yan gómìnà ọmọ Yorùbá míì síbẹ̀, yóò lé Adéyínká Adébáyọ̀ dànù nítorí ọmọ Gowon nìyẹn ń ṣe. Ṣùgbọ́n bí wọ́n bá ti gba Èkó, Bánjọ fúnra ẹ̀ ni yóò máa ṣe gómìnà ibẹ̀. Òun ni yóò sì so Èkó pọ̀ mọ́ ilẹ̀ Yorùbá tó kù, tí wọn yóò sì fún ní Republic of the West tàbí Odùduwà Republic. Ṣùgbọ́n Ojúkù kìlọ̀ fún Bánjọ. Bánjọ náà sì kìlọ̀ f'Ojúkù pé ọ̀rọ̀ náà kì í ṣe ohun tẹ́lòmíì ń gbọ́ o, àfi bí nǹkan gbogbo bá yanjú pátá. Báyìí ló ṣe jẹ́ pé bílẹ̀ ti ń ṣú lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 1969, àwọn ọmọ ogun Biafra bíi 3,000 péjọ wámúwámú sí Onitsha níbi tí wọ́n ti fẹ́ gbéra láàrin òru. Bàtálíọ̀nù 3 ni wọ́n pín wọn sí. Abẹ́ Bánjọ làwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà. Òun náà ló yan olórí fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìdí tó ṣe pín wọn sọ́nà 3 báyìí ni pé kò fẹ́ kí ìdíwọ́ kankan wà fóun àtàwọn ọmọ ogun náà títí táwọn yóò fi wọ ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni kò sì fẹ́ kíkiní ọ̀hún pẹ́ rárá. Láàrin ọjọ́ 3 péré ló fẹ́ fi ṣe gbogbo ohun tó fẹ́ ṣe. Báyìí ló ṣe pín àwọn ọmọ ogun náà. Àwọn ọmọ ogun kan yóò gba ọ̀nà Umuede yọ sí Uromi dé Auchi, wọn yóò sì gba bẹ̀dé Òkínní tí wọn yóò sì ṣe. Àwọn ọmọ ogun kan yóò gba ọ̀nà Umuede yọ sí Uromi dé Auchi, wọn yóò sì gba bẹ̀dé Òkínní tí wọn yóò sì ṣe àwọn ọmọ ogun Haúsá mẹ́yìn bámúbámú. Àwọn ọmọ ogun kejì yóò gbọ̀nà Àsàbà dé Obiaruku, wọn yóò yọ sí Warri, wọn yóò sì gbabẹ̀ já sí Sápẹ́lẹ́. Àwọn ọmọ ogun kẹta ni wọn yóò gba Àsàbà, wọn yóò gba Umuede, wọn yóò sì gbabẹ̀ yọ sí Agbor, níbẹ̀ ni wọn yóò sì bá yọ sí Benin. Bí wọ́n bá ṣe bí wọ́n ṣe fẹ́ ṣe náà, ìdààmú gidi ni yóò bá àwọn ọmọ ogun Nàìjíríà. Wọn kò ní mọ bí tí wọn yóò dojúkọ. Ibi tí wọ́n bá sì ti ń pa rìdàrìdà, Bánjọ yóò kó àwọn ọmọ ogun ẹ̀ wọ̀lú Èkó. Nǹkan kò tún gbọ́dọ̀ dára fẹ́ẹ̀yàn ju bí ètò tí Ojúkù àti Bánjọ ti ṣe yìí ti dára tó. Òru ni wọ́n kúrò l'Ónìṣà nígbà tílẹ̀ yóò sì fi mọ́. Àní nígbà tí yóò fi tó bí aago 9 òwúrọ̀ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 1967, àwọn sọ́jà Biafra ti gba gbogbo ilẹ̀ Midwest pátápátá. Wọ́n ti gba Ughelli, wọ́n gba Agbor, wọ́n gba Uromi, Ubaja, bẹ́ẹ̀ ni wọ́n wọ̀lú Benin.
ẹgbẹ́ ajá ń jó ńlá ajá ń jùrù ṣé ojú náà lè wùrà ń hurun níṣẹ́ làwọn sọ́jà tí wọ́n jẹ́ tìjọba àpapọ̀ ní Midwest kan lùgbẹ́ ẹnìkan ò rí wọn. Bẹ́ẹ̀ náà ni gómìnà ibẹ̀ fúnra ẹ̀ David Ejò ó sá lọ bámúbámú. Ọ̀rọ̀ náà sì dariwo ńlá káàkiri ìpínlẹ̀ náà pé àwọn Biafra ti gbàjọba o. Ohun méjì ló lè fà á tọ́rọ̀ náà fi bọ́ sí ìrọ̀rùn bẹ́ẹ̀ fáwọn ọmọ ogun ojúkù. Àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà tí wọ́n wà ní ìpínlẹ̀ náà apá kan Ìgbò ní gbogbo wọn, bẹ́ẹ̀ ọmọ Midwest ni wọ́n, ṣùgbọ́n ara Midwest tó jẹ́ ti Ìgbò ni ọmọ ìyá kan náà ni wọ́n. Ìjà ló dé tó ní dòwe ní kálukú ṣe ń gbé lọ́tọ̀ọ̀tọ̀. Ó ṣeé ṣe káwọn sọ́jà náà má fẹ́ bá àwọn ọmọ ogun Biafra jà nítorí èyí, tàbí kó jẹ́ nítorí pé wọn kò múra ogun sílẹ̀ rárá. Kò sì sẹ́nìkan tó fẹ́ kú ikú òjijì ní kálukú wọn ṣe fẹsẹ̀ fẹ́. Ohun tó sáà ṣẹlẹ̀ ni pé kò sí sọ́jà kan nílùú, wọ́ọ́rọ́wọ́ làwọn ọmọ ogun Biafra gbàjọba ìpínlẹ̀ Midwest láì yan ta ìbọn kan ṣoṣo báyìí, àfi ìbọn tí wọ́n yìn sókè nígbà tí inú wọn ń dùn. Bó bá ṣe pé bí àwọn èèyàn náà ṣe gba ìpínlẹ̀ Midwest yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ sí sáré lọ, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n yóò gba gbogbo ilẹ̀ Yorùbá, wọn yóò sì ti dẹ́kọ̀ọ́ kẹ́nikẹ́ni tó lè ṣohunkóhun. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò lè lọ bẹ́ẹ̀. Èdè àìyedè dé láàrin Ojukwu àti Bánjọ. Èdè àìyedè náà ló sì dá àwọn ọmọ ogun Biafra dúró sí Benin fọ́jọ́ mẹ́ta. Nígbà tí wọn yóò fi gbéra, ilẹ̀ ti mọ́ olóró wọn sí gbangba, omi sì ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ohun tó fàjà láàrin Ojukwu àti Bánjọ kì í sì ṣe ọ̀rọ̀ ńlá kan o. Ọ̀rọ̀ ẹni tí wọn yóò fi ṣe gómìnà níbẹ̀ ni, ìyẹn gómìnà tuntun ní Midwest. Ọ̀kan nínú àwọn ọ̀gá sọ́jà tí wọ́n fìbọn gbàjọba lọ́wọ́ àwọn Balewa, Humphrey Chukwuka, ló ṣáájú àwọn sọ́jà tí wọ́n gba ìlú Warri. Bó sì ti gba Warri yìí, ọgbà ẹ̀wọ̀n wọn ló lọ. Ṣé níbẹ̀ ni wọ́n ti Adéwálé Adémóyèga, ọmọ Yorùbá tó wà nínú àwọn tí wọ́n gbàjọba náà mọ́. Ọ̀rẹ́ Nzeogun ni, ọ̀rẹ́ àwọn sọ́jà Ìgbò tó kù náà sì ni. Èrè ni Chukwuka sá lọ sọ́gbà ẹ̀wọ̀n náà tó sì ṣe Adémóyèga sílẹ̀ kíá. Bó ti ṣí sílẹ̀ ló sọ fún un pé kó tètè múra, Bánjọ ń retí ẹ̀ ní Benin, ó láwọn jọ ń lọ sẹ́kọ̀ọ́ ni. Àti pé Ojukwu ti fọwọ́ sí pé bí wọ́n bá ti gba Ìbàdàn, Adémóyèga ni òun fẹ́ kó di gómìnà Western Region. Kò sí wàhálà kankan nínú ìyẹn. Ẹni tí yóò ṣe gómìnà Midwest ló fa ìkùnsínú láàrin Ojukwu àti Bánjọ. Ohun tí Bánjọ fẹ́ ni kí David Ejò tó ti ń ṣe gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ máa ṣe lọ, ṣùgbọ́n Ojukwu lòun kò gbọdọ̀ gbọ́ bẹ́ẹ̀ mọ́. Ó lòun kò fẹ́ Ejò nítorí ọ̀dàlẹ̀ ni, àti pé kì í ṣe ojúṣe Bánjọ láti dá sọ́rọ̀ ẹni tí yóò ṣe gómìnà Midwest. Bẹ́ẹ̀ bí Bánjọ ti wọ̀lú náà, Ejò ló ń wá kiri, tó sì lọ ká mọ́ ọ̀dọ̀ olórí ìjọ àgùdà Benin, Fada Rooney. Níbẹ̀ ló ti sọ fún un pé òun kò wá láti pa. Ó ní bó bá gba ohun tóun fẹ́ sọ, òun yóò fi ṣe gómìnà, ṣùgbọ́n àwọn ni yóò máa gba gbogbo àṣẹ lọ́wọ́ ẹ̀, kò gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ Gowon látọjọ́ náà lọ́mọ́. David Ejò lòun kò fẹ́, ṣùgbọ́n nígbà tó rí i pé ojú Bánjọ ti fẹ́ máa le àti pé ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóun bá kọ̀ pátápátá, olóhùn yóò máa ru ọ̀rọ̀ náà wò pé òun yóò fún Bánjọ lésì títí alẹ́. Ṣùgbọ́n kó tó di alẹ́, Ejò ti wá kẹ̀kẹ́ kan, ó múra bíi bàbá ológùrọ̀ tó ń lọ sóko ẹmu, bẹ́ẹ̀ ló gun kẹ̀kẹ́ láti Ìbíní títí wọ̀lú Èkó. Nǹkan lágbà ni. Nígbà tí Ejò ti sá lọ yìí, Bánjọ tún mú ọmọ ìṣẹ̀kírì kan níbẹ̀, ọ̀gágun Trimel. Ó ní kó máa wá ṣe gómìnà ìpínlẹ̀ náà lọ. Ṣùgbọ́n inú tún bí Ojukwu, ló bá ní kí Bánjọ máa bọ̀ lẹ́nugun kó wá fojú kan òun kíákíá. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, nǹkan míì tún ń lọ lábẹ́lẹ̀ tójúkwu kò mọ̀. Bánjọ ń ṣètò bí àwọn ọmọ ogun òun yóò ṣe gba ilẹ̀ Yorùbá kọjá tí kò ní sí wàhálà kankan. Ó lóun kò fẹ́ kí wọ́n ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀. Ṣùgbọ́n Èkó làwọn ń lọ, ẹnikẹ́ni kò sì lè dá àwọn dúró. Nítorí bẹ́ẹ̀, lálẹ́ ọjọ́ tí wọ́n gbéra lónìṣà ní Bánjọ ti wá tẹlifóònù, ó sì pè wọlé Ṣóyínká. Ó bá Ṣóyínká sọ̀rọ̀, ó sì ṣàlàyé àwọn ohun gbogbo tí wọ́n fẹ́ ṣe fún un àti bí ètò náà yóò ṣe lọ. Bánjọ sọ àwọn tí Ṣóyínká yóò rí fún un, ó sì sọ pé kó rí wọn kíákíá. Ológun àkọ́kọ́ tó lágbára jù nígbàdàn nígbà náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́. Ìdí ni pé ọjọ́ 3 oṣù keje ni wọ́n gbé Ọbásanjọ́ wá síbàdàn gẹ́gẹ́ bí olórí àwọn sọ́jà tó wà ní gbogbo agbègbè náà, ìyẹn láti Ìbàdàn títí fi wọ Midwest. Ọkùnrin sọ́jà náà ṣẹ̀ṣẹ̀ lo oṣù kan àtọjọ́ 5 péré níbẹ̀ ni wàhálà yìí ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀, lẹ́yìn tí Bánjọ ti bá Ṣóyínká sọ̀rọ̀, Ṣóyínká pe tẹlifóònù ilé Ọbásanjọ́. Ó ya Ọbásanjọ́ lẹ́nu pé tẹlifóònù náà dún rárá.
nítorí látọjọ́ tó ti wọlé síbẹ̀ tẹlifóònù náà kò dún o, bẹ́ẹ̀ ni kò mọ nọ́mbà tẹlifóònù ọ̀hún pàápàá. Bí ẹni tó pe nọ́mbà náà ti wá ṣe mọ nọ́mbà ọ̀hún, ó ní òun kò mọ o. Wọlé Ṣóyínká ló pe Ọbásanjọ́, ṣùgbọ́n kò dárúkọ ara ẹ̀ fún. Ó kàn sọ fún Ọbásanjọ́ pé ọba má bẹ̀rù o, má ṣojo, tó bá di wákàtí méjì sí mo máa pè é padà. Ṣóyínká kò sọ jù bẹ́ẹ̀ lọ. Ọbásanjọ́ kò sì mọ ẹni tó pe òun, bẹ́ẹ̀ ló sì ti gbé tẹlifóònù náà sílẹ̀ lọ́hùn. Àbí irú kí leléyìí láago 12 òru. Nígbà tó wá di bí aago 2 lóru, ọkùnrin náà tún pe ọba padà. Ó wá sọ fún un pé Victor Banjo ló rán òun sí, àti pé bó bá ti di lọ́jọ́ kejì tílẹ̀ bá mọ́, òun yóò fún lálàyé iṣẹ́ tí wọ́n rán òun sí lẹ́kùnrẹ́rẹ́. Nígbà tílẹ̀ yóò fi mọ́, Ọbásanjọ́ fúnra ẹ̀ ti gbọ́ ìròyìn pé àwọn sọ́jà ojúkú ti gba Midwest. Ó sì ti mọ̀ pé Banjo ló ṣáájú àwọn sọ́jà náà. Lẹ́yìn náà ni Ṣóyínká tún pè é ní ọ́fíìsì ẹ̀. Ó sì sọ fún un pé kó jẹ́ káwọn ríra lálẹ́, kóun lè sọ iṣẹ́ tí Banjo rán òun sí. Bẹ́ẹ̀ ni wọ́n pàdé níbi ilé epo tó wà ní ìyànà Pólì ní Ṣàngó ìlú Ìbàdàn. Níbẹ̀ náà ni Ṣóyínká ti wọ mọ́tò Ọbásanjọ́, tọ́básanjọ́ sì ń wa mọ́tò náà kiri Ìbàdàn níbi tí wọ́n ti ń sọ ohun tí wọ́n fẹ́ sọ. Fún bíi wákàtí 2 làwọn méjèèjì fi ń kiri ìgboro Ìbàdàn. Ohun tí wọ́n sì ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n kò fẹ́ kẹ́nikẹ́ni rí wọn tàbí kó gbọ́ nǹkan kan tí wọ́n ń sọ. Ṣóyínká wá sọ fún Ọbásanjọ́ pé Banjo ní kí òun wí fún un pé kó má kóra ẹ̀ lọ́kàn sókè. Àwọn ọmọ ogun òun yóò wọlé Yorùbá wá, ṣùgbọ́n wọn kò ní ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀. Wọ́ọ́rọ́wọ́ ni wọn yóò máa lọ. Banjo ní kí òun sọ fún un pé òun ṣèlérí fún o pé gbogbo ipò tó bá fẹ́ àti gbogbo ohun tó bá fẹ́ gbà làwọn yóò fún un. Bẹ́ẹ̀ ohun tó fẹ́ ṣe kò pọ̀ rárá, kó ṣáà tiẹ̀ ti jẹ́ káwọn ọmọ ogun òun kọjá wọ́ọ́rọ́wọ́ ni, kó má sì ṣe hùwà kankan láti dá wọn dúró. Ní báyìí Banjo ti gba ìlú Benin àti gbogbo Midwest, òun pẹ̀lú àwọn ọmọ ogun Biafra. Ó ti wá rán Wọlé Ṣóyínká sí Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe olórí àwọn sọ́jà nìbàdàn pé òun fẹ́ wọ ilẹ̀ Yorùbá o, òun ò sì ní ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kankan sílẹ̀ o. Ṣùgbọ́n kí ni Ọbásanjọ́ wá ṣe? Ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.